أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. mo kí gbogbo ọmọlẹ́yìn Ànábì Muhammad, mo kí gbogbo ẹni tí ń fi àárọ̀ tọ̀sán rẹ̀ wáyọ̀nù Ọlọ́run wípé a kú ọlá Jímọ̀ àlùbáríkà tèní. mo bẹ̀ Ọlọ́run fúnra mi fún gbogbo yín wípé àforíjì Ọlọ́run, ìkẹ́ rẹ̀ tó jùlọ àti yọ́nú rẹ̀ tó ṣàgbà gbogbo nǹkan kó jọ̀ọ́ kó fi bẹ̀ mí àti yín lò. Jímọ̀ àlùbáríkà yìí kó má ṣe lópin Jímọ̀ tá kí láyé, ká kí sí nínú Islam iman, ká wá gúnlẹ̀ ọ̀rọ̀ wá síbi ihsan, ká gúnlẹ̀ rẹ̀ síbi tí gbogbo àwọn ẹni rere máa parí ẹ̀ sí. Kó dà wá papọ̀ kẹ́ pẹ̀lú àwọn ànábì Ọlọ́run, pẹ̀lú gbogbo àwọn ẹni rere tó pẹ̀lú àwọn ànábì Ọlọ́run jíṣẹ́ tó ràn wọ́n lọ́wọ́ àtàwọn tó tẹ́wọ́ gbaṣẹ́ lẹ́yìn wọn. Jàmáà mùsùlùmí, ọ̀rọ̀ àwọn sàhábà la fẹ́ bára wa sọ. Pàtàkì tó yẹ ká ní fún wọn, ìbọ̀wọ̀ tó yẹ ká ní fún wọn, àti rírì wọn tó yẹ ká mọ̀. Gbogbo ẹni tí kódà bí òkè tó bá dá làákàyè ní, ó yẹ kó mọ̀ pé ọ̀rọ̀ àwọn sàhábà kò ní láti jẹ́ ọ̀rọ̀ bí àwọn mẹ́mbà Islam yòókù bí mìíràn ṣe jẹ́ nínú Islam. Ẹ̀sì pé mẹ́mbà kan ní wá tá a bá yọ fókí kúrò níbẹ̀, kò túnrun kankan, kò ṣe nǹkan kan lára ẹ̀sìn. Ọmọlúwàbí àwọn sàhábà ó ti lọ papọ̀ mọ́ credibility al-Qur'an, ó ti lọ papọ̀ mọ́ báwo ni Islam ṣe jẹ́ ní òtó gẹ́gẹ́ bí ẹ̀sìn. Ní tẹ́ bá rí tí gbogbo àwọn àfáà Islam lápapọ̀ tí wọ́n jókòó ti súnà nábì tí wọ́n bá ń ṣúgbà ọmọlúwàbí àwọn sàhábì, kìí ṣe nítorí pé wọ́n fámìlì mọ́ wọn. Àwọn sàhábì ò dá wa mọ̀, àwa náà dá wọn mọ̀, àárí wọn sójú rí. Àmọ́ nítorí wípé ọmọlúwàbí wọn ní ó ṣe pẹ̀lú al-Qur'an. Tọmọlúwàbí wọn bá jábọ́, al-Qur'an yóò jábọ́. Tọ́ra àwọn ni wọ́n gbà wá. Accusations lọ́tún lósì nípa ọmọlúwàbí àwọn sàhábà. Táwọn kan ní àwọn wọn ṣekú pa ànábì, táwọn kan ní wọ́n lé ànábì ní wọ́n fẹ́ fún májèlé àbí whatever. Wọ́n ṣàbòsí ànábì, wọ́n sọ̀rọ̀ ànábì bá mi lẹ́yìn ikú ànábì. Wọ́n wò kú ànábì ìran òye ni wọ́n lọ jà sí yòròyòrò ayé. Tó bá ṣe bẹ́ẹ̀ ni wọ́n rí tòótọ́, problem táwa mùsùlùmí ní kì í ṣe díẹ̀, a ní major problem. Tọ́ra àwọn tó bá lè dẹ́rù nǹkan bá yẹn wò, kò kéré nínú ẹ̀ṣẹ̀ tí wọ́n lè ṣe kí wọ́n hun súrà kan sínú Qur'an. Ẹni tó lè sọ̀rọ̀ ànábì bá mi, àsọtẹ́lẹ̀ ànábì tó yí padà, à ń nú àsọtẹ́lẹ̀ ànábì náà la Qur'an wà. So kò ní ní wọ́n lá láti yí Qur'an padà, kò ní ní wọ́n lá láti fi tí ò sí ń bẹ̀ sí, kò ní ní wọ́n lá láti yọ nǹkan tó wà ń bẹ̀ kúrò ń bẹ̀. Ìnlara ò fi ta gbogbo ẹni bá mọ núrò nígbà tó bá rí ọmọlúwàbí àwọn sàhábà tí ń bá ń yílẹ̀. Wọ́n ní wọ̀nyí lè bú àgbà, èébú kékeré. Bó ṣe kéré tóun, ó ti tó láti fi gbé ọmọlúwàbí àwọn sàhábà yílẹ̀. Islam wà là ń gbé yílẹ̀ lódìndí. Ní a fi ní láti kìlọ̀ fúnra wa. Olúwa ti ṣe ní tó yẹ kó ṣe fún wa o. Ó sọ̀rọ̀ ọ̀rọ̀ yanjú. Ó sọ̀rọ̀ ọ̀rọ̀ yanjú. Ó dẹ̀ sílì ìwé tó gbélé wa lọ́wọ́, ìyẹn al-Qur'an. Ànábì jíṣẹ́ iṣẹ́ yanjú. Ó ní taraktukum ala al-mahajjatil bayda. Ọ̀nà tó clear ni mo fi yín sí, ìyìn fi yín sínú òkùnkùn. Gbogbo kéwú, ìwádìí, lóko ìwádìí àti gbogbo táwọn èèyàn bá ń pè é, tí wọ́n bá fi fẹ́ gbé wa kúrò níbi tó clear lọ síbi tó ṣókùnkùn, tó bá listing sí, you are on your own. O lọ́lọ́run láti blame. Tọ́rọ Ọlọ́run ní wa yuhadhdhirukumullahu nafsahu. Ọlọ́run ní mo kìlọ̀ ara mi fún yín o. Mo kìlọ̀ ara mi fún yín. Mo kìlọ̀ ara mi fún yín. Ìyà rẹ̀ tóbi, ìbáwí rẹ̀ lágbára. Nínú ṣubú téèyàn gbọdọ̀ ṣubú láyé gẹ́gẹ́ bí mùsùlùmí, òun ni kó ṣubú látara àwọn ẹni rẹ̀, kó ṣubú látara àwọn awliya Allah, kó orin Ọlọ́run ọba fín látara àwọn tó fẹ́ràn. Kódà Ọlọ́run yára yááfì ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ ju kó ṣe àwọn ẹni rẹ̀ lọ. Olúwa yára yááfì ẹ̀ṣẹ̀ tẹ́rú bá fi ṣe lọ́hùn fún rẹ̀ ń pé ọmọ. Àmọ́ tó bá kọlu àwọn tọ́lọ́run nífẹ̀ẹ́, àwọn tó láṣẹ pamọ́ àtàṣe sílẹ̀ níwájú Ọlọ́run nínú ẹni tó fojú di, kódà ẹni tí ń bẹ láyé, nínú ọkùnrin, nínú obìnrin, nínú àwọn tó gbúrò wọn pẹ̀lú dáadáa pé wọ́n gbìyànjú, tọ́lọ́run náà túró yin wọn, tọ́lọ́run kì wọ́n ní 9 mẹ́wàá. Tó bá wẹ́ni tó lè larí mọ́tò bá rí, tó bá tayọ àwọn ilé yẹn, orí ibú tí yẹn ṣe kìí ṣe díẹ̀ o. Orí ibú tí yẹn tún máa fi jíṣẹ́ fọ́mọ àtàrọmọdọ́mọ ńlọlú ẹ̀ṣẹ̀ Ọlọ́run jọ̀ọ́ má jà bá wọn ṣerú orí ibú náà. Àkíyèsí fún gbogbo ẹni tí ó mọ̀ tí ò ní wọn sọ fóun náà la ní ká pè ọ sí o. Àbájá wa.
àbárìnfín wa a sì bá wàhálà wa àkíyèsí lásán ni wáàzì ni wọ́n ń perú ẹ̀ àti táníjí nítorí ikú tẹ́nìkan kan ọ̀bá dágbà tó lè jálùwà at any time kí la fi jábọ̀ fọlọ́run iṣẹ́ wa tá a mọ̀ ọ́n ṣe nínú ọ̀run nínú àwẹ̀ tá a kí tá a gbà hájì tá a ṣe tí ọjọ́ táwọn ẹni rẹ tán yìí àwọn iṣẹ́ tí ò pé tá a fẹ́ kó lọ bọ́lọ́run kò tún gbọdọ̀ bàjẹ́ o a tún gbọdọ̀ fi san gbèsè tó bá dijọ́ àlùkìyámà ló kọ́ ń pa à ń ṣèwádìí ní tí ó kàn wá tilka ummatun qad khalat ìjọ kan ni wọ́n tó ti lọ olúwa ní sọ bẹ́ẹ̀ ní al-Qur'an laha ma kasabat rere tán bá ṣe àwọn náà lẹ̀san ẹ̀ aburú tán bá ṣe náà wọ́n ní bí èmi ń pé kí ló dé tí sàbí báyìí ṣe báyìí èmi kọ́ ní ìjẹ́jọ́ rẹ̀ wala tusaluna amma kanu ya'malun àwọn iṣẹ́ tí wọ́n ṣe kìí ṣẹ̀yìn lẹ́jẹ̀jọ́ rẹ̀ ìyẹn ó ṣe wá tún gbé orí ibu nínú iṣẹ́ oníṣẹ́ tiẹ̀ gángan ti bìbà nínú iṣẹ́ rẹ̀ tó ọmọ bó ṣe ṣèṣirò rẹ̀ yíyan bá mọ minus and plus ó yẹ kí yẹn mọ fi gbẹ́sìn yẹn gbà mí pé eléyìí kàn mí eléyìí ọkàn mi ọ̀rọ̀ ẹ̀sìn tóbi ìmọ̀ ẹ̀sìn fẹ̀jú ó ti dọjà nínú kéwú ó yẹ kọ́ ọmọ tó kàn ọ́ níbẹ̀ ọba katira níbi kankan wọn pé n tán wí bí ọkàn mi n tí ó kàn mí ni tí mo fẹ́ fi jábọ̀ níjọ́ àlùkìyámà tí mo fẹ́ wí fọlọ́run tí mo bá dénú sàárè òun lọ́kàn mi ìyẹn gangan ni kéwú òun ní mọ́lẹ̀ ọlọ́mọ fi wá sínú òkùnkùn olúwa sọ̀rọ̀ tó yanjú ní al-Qur'an nípa àwọn sàhábà rẹ̀ ó ní was-sabiquna al-awwaluna min al-muhajirina wal-ansar nínú suratu Tawba ó láwọn ẹni tó ti ṣáájú nínú àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n ṣe hijira tí wọ́n lé kúrò nílé bàbá wọn tí wọ́n lé kúrò tí wọ́n nínú dúkìá wọn wọ́n pa dúkìá tì wọ́n gba dúkìá wọn wọ́n gbẹ́sẹ̀ lé ẹlòmíì tọkọ́ family house àwọn ẹlòmíì wọ́n gbẹ́sẹ̀ lé ní Maka àtàwọn tó wá láti bomi yàtọ̀ sí Maka náà ẹlòmíì lùzì ìyàwó ẹlòmíì wá lùzì ọmọ rẹ̀ kódà àwọn òbí ẹlòmíì gbé iṣẹ́ pé àwọn nǹkan tán sacrifice ní fún Ànábì sallallahu alayhi wa sallam àwọn nǹkan tí wọ́n go through nítorí kí Islam ó lè di ẹ̀sìn kán lè rẹ́sìn ṣe tí wọ́n ní Ànábì ò ní tó promise wọn ní material benefit tán fọkàn sí owó ò ní bẹ lọ́wọ́ Ànábì ìjọ náà àwọn kan tí ẹ fẹ́ gba Islam nínú qabailul Arab tá Ànábì ṣe àrùdù Islam sí wọn pé ẹ gba Islam wọ́n ní kí ni ó jẹ́ advantage yìí àwọn kí ni ó jẹ́ benefit àwọn táwọn bá gbà èrè àwọn dà sọ benefit táwọn fẹ́ mú nítorí àwọn lose relationship àwọn pẹ̀lú Quraysh àwọn lose nǹkan tó pọ̀ economic wise àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tí mọ̀ táwọn lose ẹ̀mí torí ogun ó ṣẹlẹ̀ tó kí wá ní ó jèrè àwọn Ànábì ní kò sèrè kankan bẹ́ẹ̀ ó tó tayọ àlìjẹ́nà nìkan ni wọ́n ní sí àlìjẹ́nà yẹn nìkan ni àwọn ò ní interest àwọn tó wá dúnjọ́ náà nínú wọn Abubakar wa Umar Uthman Ali àti bẹ́ẹ̀ lọ nínú àwọn tí wọ́n kí làwọn pàdánù wọ́n sì pàdánù tọ́pọ̀ wọ́n wá ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ní wal ansar àtàwọn tó ràn wọ́n lọ́wọ́ tó receive wọn ní Maka ní Madina níjọ́ táwọn náà ń béèrè lọ́wọ́ Ànábì bíi Bay'atul Aqaba wípé tó bá wá sọ́dọ̀ wa Kùrẹ́ṣì ó dìde ogun sí wa á lùzì ẹ̀mí á lùzì ọmọ á lùzì ìyàwó tó kí ni ó jèrè wa Ànábì ní tí mo promise yẹn àlìjẹ́nà nìkan ni ó wọ́n lọ tẹ́ àwọn lọ́rùn Ọlọ́run ní àwọn tó gbàdéhùn yìí walladhina taba'uhum bi ihsan àtàwọn tí ò sínú àdéhùn méjèèjì yìí wọ́n ṣe muhajiri wọ́n ṣe ansor àmọ́ àwọn dé gbẹ̀yìn wọ́n gba Islam àwọn náà ṣe dáadáa Ọlọ́run ní radiyallahu anhum mọ́ yọ́nú sí gbogbo wọn wa radu anhum tó ráwọn náà yọ́nú sí mi wa'adda lahum jannat mo sì palẹ̀ má lè jannat tí mo fẹ́ fi wọ́n sí tajri tahtaha al-anhar Ọlọ́run ròyìn èrè tó ń fẹ́ fi san wọ́n lẹ́san èso Ọlọ́run ọba ṣàìmọ̀ ni níjọ́ tí ń sọ̀rọ̀ yìí pé àwọn sàábí ò láṣìṣe tí wọ́n ṣe lẹ́yìn ikú Ànábì ǹjẹ́ tó bá ti yọ́nú ǹjẹ́ tún máa ń bínú béèrè lọ́wọ́ rẹ̀ gbogbo wọn tó bá ṣiṣẹ́ kéwú ń pé nígbà tó bá yọ́nú tán ṣe máa bínú ṣàìmọ̀ kan ṣe níjọ́ tó yọ́nú ni ìmọ̀ Ọlọ́run ọba ṣe máa tàjà dáadáa ni pé àkọ́mọ́ pé wọ́n padà dalẹ̀ ní àkọ́mọ́ tí wọ́n padà dánwò lójú ọmọ lóhun ti yọ́nú sí wọn tó bá mọ̀ ni kò ní sọ bẹ́ẹ̀ ṣé Ọlọ́run máa ń kábàámọ̀ pé a ò bá mọ̀ tìbó ti rí wá tìbó ti rẹ́yìn ó ti rọ́tún ó ti rósì ó ti rí gbogbo tí wọ́n padà ṣe àti tí wọ́n padà ṣe wọ́n lójú ayé Ànábì àti lẹ́yìn ikú Ànábì kó tó sọ pé àní mo yọ́nú sí yín ṣé yìí tẹ́ ṣe yìí tẹ́ dúró tán yìí gbogbo tó bá wù kẹ́ ẹ túmọ̀ ṣe mo yọ́nú ìtún ní bínú mọ́ nítumọ̀ àwọn ọ̀rọ̀ tọ́lọ́run sọ ń bí ọ̀rọ̀ tó yanjú nínú Al-Qur'an Ọlọ́run tún sọ ń bò míì tẹ́fìmọ̀ pé kì í ṣe pọ́kàn ṣèṣì sọ ń bì kan torí ọba tí kì í ṣèṣì ni ó ní laqad radiyallahu anil mu'minina idh yubay'unaka tahta ash-shajara àní mo yọ́nú sí gbogbo àwọn olùgbàgbọ́ nígbà tí wọ́n ń bá ọ ṣàdéhùn lábẹ́ igi sulhul Hudaybiyah abẹ́ igi Hudaybiyah tí wọ́n lé ní 1400
around 1400 ní òǹkà wọn níjọ́ náà tí wọ́n bá nábì gbàdéhùn àdéhùn ńgbà tó dìjà tó dogun tí wọ́n palẹ̀mọ́ fún ṣé ẹ rẹ́dì láti submit ẹ̀mí yín tí wọ́n sì ní nǹkan ogun lọ́wọ́ wọ́n láwọn rẹ́dì àti submit ẹ̀mí wọn Ọlọ́run ní mo yọ́nú sí gbogbo àwọn tán láwọn rẹ́dì àti submit ẹ̀mí àwọn Abubakar ń Umaru ń Osmanu ń Ali ń Ọlọ́run lóhun yọ́nú sí wọn ìwọ tí ò tí yọ́nú sí tọ̀ mọ́ bó ti jẹ́ wájú rẹ̀ dákun má ṣe rí ibú lára àwọn tó lóhun ti yọ́nú sí ẹ̀bẹ̀ mọ́ wá bẹ̀ Ọlọ́run tún sọ̀rọ̀ nínú Al-Qur'an níbòmíràn àwọn ibi tó ti sọ pọ̀ kí n má bàa gba táìmù jù tíntín yin àwọn sàhábà tíntín appreciate wọn torí ṣákìrù lọ́lọ́run ṣàkúrù lọ́lọ́run ò ní ṣe rere fún kọ́ máa appreciate rẹ̀ Ọlọ́run kì í ṣe abáramóore tó ṣe dáadáa sí tí ò ní appreciate ó sọ̀rọ̀ àwọn sàhábà kó lè ṣẹ́kù nínú Al-Qur'ani rẹ̀ tíra rẹ̀ tí ó mọ̀ ṣẹ́kù lọ láíláí ń pé ká lè mọ̀ pé wọ́n ṣe gbogbo méje yàyà mẹ́fà Olúwa bá wọn sì ó sì appreciate gbogbo tí wọ́n ṣe wọ́n wá bá ẹni rẹ̀ kan tá à ń pè ní Ali ibn al-Hussein Hussein ń jọmọ Ali ń jẹ́ sàbí fún anabi sallallahu alayhi wa sallam ọmọ ń kọ́ anabi tí gbogbo wa ti mọ̀ ó bímọ Hussein tí gbogbo wa mọ̀ radiyallahu anhum ajma'in Hussein wá bímọ ń pè ní Ali ó sọ lóko bàbẹ́ àwọn ará Iraq kan tí wọ́n mọ̀ ṣàfihàn ara wọn bí olólùfẹ́ àwọn ará ilé anabi wọn á bá Ali ibn al-Hussein wọ́n wá ń ṣépè wọ́n ń sọ̀rọ̀ Abubakar láìda wọ́n ń sọ̀rọ̀ Umar láìda wọ́n ń sọ̀rọ̀ Uthman láìda fún ó ní antumul muhajiruna al-awwaluna alladhina ukhriju min diyarihim wa amwalihim ó ní láti jẹ́ sí pẹ́yìn tẹ́ ń sọ̀rọ̀ àwọn Abubakar Umar Uthman láìda yìí ó ní láti jẹ́ sí pé ẹ jẹ́ kan nínú àwọn muhajirin àwọn tó fi lélẹ̀ fọ̀nà lẹ̀ tí wọ́n pàdánù ọmọ ìyàwó àti dúkìá nítorí Islam lákọ̀ọ́kọ́ ọjọ́ yabtaguna fadlan min Allahi wa ridwana tí wọ́n ní torí nǹkan kan míì tán fi pàdánù rẹ̀ tó tayọ nítorí wọ́n fẹ́ rí yọ́nú Ọlọ́run wọ́n fẹ́ bá àánú Ọlọ́run pàdé wa yansuruna Allaha wa rasulahu wọ́n fẹ́ ran Ọlọ́run lọ́wọ́ wọ́n fẹ́ ran ànábì lọ́wọ́ ọmọdé ń bẹ́nu wọn obìnrin ń bẹ́nu àgbà ń bẹ́nu wọn tí wọ́n ní tán fẹ́ benefit wọ́n ní material benefit wọ́n ní ipò tán fọkàn sí torí kò sípò ọ̀lẹ ní Islam wà níjọ́ náà tí wọ́n ṣe níjọ́ náà ṣé ẹ wà nù wọn tọ́lọ́run ròyìn wọn ní Suratul Ashri tó ní ulaika humus sadiqun àwọn ìyẹn lólódodo tẹ bá ń wá àwọn tó ṣe trust inú àwọn sàbí ẹ wá sáàrin àwọn muhajirin sẹ́yìn jẹ́ kan náà wọn Ali ibn al-Hussein ń bi àwọn ọlọ́tẹ̀ tí wọ́n ṣàfihàn ara wọn bí olólùfẹ́ ọmọ Ali ní sọ̀rọ̀ yìí ó ní ṣé ẹ jẹ́ kan náà àwọn muhajirin wọn láwọn yẹn ṣe ó ní á ní láti jásí pé ẹ jẹ́ kan nínú àwọn ansar àwọn tọ́lọ́run tó ròyìn fọ́dà tó nífa antumul ladhina tabawwa'u ad-dara wal iman á ní láti jẹ́ pẹ́yìn lẹ gba àwọn mùsùlùmí lálejò Mádínà nù àwọn tí wọ́n dá property wọn sí méjì tán gbogbo nǹkan ní wọ́n pín sí méjì wọ́n fi ń receive àwọn muhajirin tí wọ́n ní nǹkan kan tán fọkàn sí wọn mọ́ tí Islam lè padà dà ṣé yóò padà dẹ̀sìn tí gbogbo ayé ó sì wọ́n mọ̀ wọ́n kàn ṣáà tiẹ̀ gbọ́ lọ́nà gbọ́ wọ́n gbà nábì gbọ́ wọ́n sì ń lùzì gbogbo nǹkan ní wọn nítorí àlìjẹ́nà tá nábì promise wọn ṣé ẹ jẹ́ kan nínú wọn tọ́lọ́run ròyìn wọn tó ní yuhibbuna man hajara ilayhim àwọn tán receive àwọn tó wá ṣe hijira tán fìfẹ́ bá wọn lò wala yajiduna fi sudurihim haja àwọn fọkàn sóyè táà nígbà tá nábì kú tán wọ́n wá ń wóyè wọ́n fọkàn sí nǹkankan wa yuthiruna ala anfusihim walau kana bihim khasasa tẹ́bi bá ń pa wọ́n gan ó tẹ́ wọn lọ́rùn káwọn muhajiri ní àwọn àlejò jẹun káwọn tán jọmọ ìlú tó jẹun àìmọye lànàbí ó jáde kúrò ní Mádínà ara Mẹ́kà ara muhajiri lànàbí ó fi síbẹ̀ pé mọ́ rólédè mi ara Mádínà ò raise objection rí pé nbílu wa ni wọ́n ju gbogbo nǹkan lẹ̀ wọ́n ju identity lẹ̀ nítorí ẹ̀sìn Ọlọ́run kí wọn Ọlọ́run yìn wọn Ali ibn al-Hussein ń béèrè pé ṣé ẹ jẹ́ kan náà àwọn ansọ́rù àwọn ọlọ́tẹ̀ yìí ní àyè ṣe ansọ́rù ó ní ẹ̀yí ṣe ansọ́rù ẹ̀yí tún ṣe muhajiri ó wá dá mi lójú pé ẹ̀yí ṣe kẹta tọ́lọ̀ ń sọ àwọn wo ni kẹta òun làwọn táwọn èyí ṣe muhajiri wọ́n èyí ṣe ansọ́rù tó receive àwọn muhajiri Madina àmọ́ àwọn dé wọ́n gba ìsìláàmù lẹ́yìn tó lùwà ní walladhina ja'u min ba'dihim àwọn tí ń padà ń dé lẹ́yìn kọ́lọ́n fà wá náà sínú wọn yaquluna rabbana ighfir lana àdúrà àwọn gbogbo gbà ní pé Ọlọ́run foríjìn wá wa li ikhwanina alladhina sabaquna bil iman àwọn tó gba ìsìláàmù yìí ṣáájú wa àwọn muhajirun àwọn ansor Ọlọ́run bá wa foríjìn gbogbo wọn ibi wọ́n bá kù sí Ọlọ́run bá wa yááfì wọn wala taj'al fi qulubina ghillan lilladhina amanu àdìọ́kàn burúkú ìdọ̀tí ọkàn àti kọ̀ǹdọ̀yé ọkàn tí yẹn máa ń ní sáṣáájú Ọlọ́run máa fi sí wa lọ́kàn against àwọn aṣáájú wa Ọlọ́run ní báwọn tó dé lẹ́yìn ó ṣe máa ṣàdúrà Ọlọ́run ló sọ̀rọ̀ yìí Ọlọ́run ti mọ̀ ń pa àwọn kan ó dé lẹ́yìn tí wọ́n máa taná wò dé àwọn sàhábà
ó wá ní àwọn ẹni ire tí ó dé lẹ́yìn àdúrà tí ó máa wà lẹ́nu wọn ní pé Ọlọ́run jọ̀ọ́ bá foríjì àwọn aṣáájú wa foríjì àwa náà o Ọlọ́run má jẹ́ kí kíni kọ́họ àwọn sàábí ọ wà lọ́kàn wa má jẹ́ dọ̀tí wọn wà lọ́kàn wa ní pé ó ṣe dáa bí kò ṣe dáa bí ká mọ̀ wá jọ́ọ̀jì wọn ká gbé kóòtù kalẹ̀ lé ayé ń bí kéèsì 1400 years lé ká wá gbé kalẹ̀ nísìnyí pa fẹ́ dájọ́ rẹ̀ tá a láwọn ẹ̀rí lọ́wọ́ tí ò ṣojú wa tá a mọ̀ pàtó ń tó ṣẹlẹ̀ ń bẹ̀ ká wá mọ̀ investigate irú mátà yẹn níwò yìí ló kọ knowledge tá a mọ̀ ipá ìmọ̀ kan ni ló kọ mọ́lẹ̀ tá a mọ̀ ipókùn kan ni Ọlọ́run mọ́ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ Ọlọ́run láwọn ẹni rí àdúrà tí wọ́n mọ̀ ṣe tán bá dé gbẹ̀yìn ni kí Ọlọ́run mọ́ fi ìdọ̀tí sàábé sí mi lọ́kàn o dépò pé mọ̀ wá bá wọn ṣépèlé sàábé àbí mọ̀ bá wọn láìfi àwọn sàhábà ladina amanu rabbana innaka ra'ufur rahim ọmọ Ali ń sọ fún wọn pé ó dá mi lójú pé èsì kẹta yìí torí ẹ̀yin wá ṣépèlé Abubakar ń bí ni ẹ wá ṣépèlé Umaru àti Usmanu ń bí ni jàmá mùsùlùmí ẹ jẹ́ àkíyèsára o ẹ jẹ́ àkíyèsára o Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu nínú tíyàn gbọ́ nínú tàn tí ó mọ̀ sí ọ ní kàyéfì pé ẹ̀sì ni wọ́n jà wọ́n ṣọ̀tẹ̀ láàrin ara wọn àwọn eléyìí ò tú aláìn pẹ̀lú ara wọn ǹjẹ́ ẹ mọ̀ wípé ọ̀rẹ́ tímọ́tímọ́ Ali ọmọ Abi Talib ní Abdullahi ọmọ Abubakar ọ̀rẹ́ tímọ́tímọ́ wọn jọ ṣèwé ni ǹjẹ́ lè gbà wípé nígbàtí àwọn Fatima ó kú lẹ́yìn ikú ànábì oṣù 6 thereabout ló lò àsọkalẹ̀ rẹ̀ ní pé tóun bá jáde láyé ìyàwó Abubakar ní kó wẹ̀ Asma'u bintu Umays ìyàwó Abubakar òun ní kó wẹ̀ fóun Asma'u bintu Umays ìyàwó Abubakar ló wẹ̀ Fatima o nígbàtí ìyàwó Fatima jáde láyé ǹjẹ́ lè gbà wípé ọmọ bíbí inú Jafar ibn Abi Talib ẹ̀gbọ́n Ali Abubakar ló tọ́ dàgbà ìyẹn Muhammad ibn Jafar ǹjẹ́ lè gbà wípé Muhammad ibn Abi Bakr ọmọ Abubakar fún rẹ̀ gbogbo eléyìí ṣẹlẹ̀ lẹ́yìn tá ànábì ti kú ní gbogbo ìgbà tí wàhálà tí wọ́n lọ ṣẹlẹ̀ lẹ́yìn ànábì ti ṣẹlẹ̀ ni wọ́n tún fúnra wọn lọ́mọ tọ́ lè gbà wípé Sayyidina Ali radiyallahu ta'ala anhu òun ló tọ́ Abubakar Muhammad ibn Abi Bakr Muhammad ọmọ Abubakar òun lọ́tọ̀ dàgbà nínú aláya Ali tó súnmọ́ Ali pẹ́kípẹ́kí tó dúró tán lẹ́yìn Ali òun ni Muhammad ibn Abi Bakr wà ó yẹ kí Ali mọ ránró lára ẹ̀ ní pé ìwọ ọmọ alábòsí yìí ìwọ ọmọ kíní bàbá burúkú yìí ǹjẹ́ wá lè gbà wípé Sayyidina Umar radiyallahu ta'ala anhu ó ṣàna pẹ̀lú Ali ó tọrọ ọmọ lọ́dọ̀ ẹ̀ pé Umm Kulthum yìí fi fún mi mo fẹ́ bá ọ ṣàna torí mo dọ́tà Nabi sallam sọ pé ẹbí òun ẹbí tí ò ní já láéláé ni ẹbí àlùbáríkà ni mo fẹ́ bẹ́bí yẹn tán nígbà tí Umaru ti wà lérí khalifa ó tọrọ Umm Kulthum Sayyidina Ali ni ọmọ yìí kéré ọmọ kínkínní ni ọmọ kínkínní ọ̀ndà èjì ni pé ó kéré kò tí lè má rí Sayyidina Umaru ní tí ń wá lára ẹ̀kọ́ yẹn àní mo fẹ́ bá yín tán ó sì fi fún ó fẹ́ níyàwó Umaru fẹ́ Sayyidina Ali ń ṣàna pẹ̀lú àwọn alábòsí àwọn tó pa ànábì tó fún un níwọ̀ jẹ àwọn tán sọ̀rọ̀ ànábì bá mi lẹ́yìn tá ànábì kú ṣé Ali ṣe dàbà àwọn tó bá jẹ́ pé gbogbo ń tẹ ẹrù yẹn correct ó fún un lọ́mọ fẹ́ ọ̀dọ̀ rẹ̀ ní Umm Kulthum wà yẹn ọ̀dọ̀ Umar tí Umaru fi jáde láyé Allahu Akbar ó bímọ fún Umar radiyallahu ta'ala anhu kúlódé tí Ali ṣàna pẹ̀lú ẹ̀ níjọ́ tí Umm Kulthum náà wá jáde láyé tó kú Hasan ọmọ Ali ó ní láti ránṣẹ́ pé Abdullahi ọmọ Umaru pé wọ́n ní kó wá kírun sí Umm Kulthum lára ẹ wò fẹ́ ẹ wò tí wọ́n bára wọn ṣe Sayyidina Ali sọmọ ní Abubakar lẹ́yìn ikú ànábì ni ó sọmọ ní Umar ó sọmọ ní Uthman a máa rí wọn gẹ́gẹ́ bí ọ̀tá a rí wọn lálábòsí kọ́ máa wá nímú àwọn ọmọ rẹ̀ lóko àwọn alábòsí ṣé nítorí kan lè jọ wọn ni ẹ dákun ẹ má jẹ́ aṣorí ibú lára wọn sahaba nabi ridwanullahi ta'ala alayhim kódà lásìkò khilafa Umar kí n má bàa gbàgbé Umar jáde Madina njọ́ kan kìí ṣe kan ló ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ pẹ́ méjì kódà jù bẹ́ẹ̀ lọ táwọn onítàn kan sọ ní pé kọ́ wá ta lòun ò ní kọ́ máa rólédè òun Madina kóhun ò fi lọ kóhun ò fi bọ̀ Ali ni ó fi síbẹ̀ tó bá jẹ́ sí pé wọ́n já oyè gbà mọ́ lọ́wọ́ ẹni bá lérí pípé kan ò ní mọ́ firú ẹni tá a já oyè gbà mọ́ lọ́wọ́ bá ń kó mọ́ ní ó máa rólédè ọ̀tọ̀ ọmọ pé ó lè take control lẹ́yìn rẹ̀ kó tó dé ó lè yí nǹkan padà kí lè tẹ̀mí rẹ̀ balẹ̀ láti mọ̀ fi Ali sórí oyè tó bá kúrò ní Madina ẹ jẹ́ aṣọ́ra o ọ̀nà yìí ṣọ̀nà táwọn ẹni rí tó ti ṣáájú tá a kílèmù páwọn là ń tẹ̀lé kì í ṣọ̀nà tán rìn nìyẹn o
à ń kílèmù pọ̀ mọ́lẹ́yìn mọ́líkì ni wá ń pé mọ́líkíyà ni wá ń lẹ̀ yìí mọ́líkíyà ni wá àwọn bàbá wa mọ́líkíyà ìlànà mọ́líkì wọ́n fi gbẹ́sìn yìí ibi Imam Málíkì àti gbogbo àwọn àfáà lànà rẹ̀ madhabu mọ́líkíyà ló díndí ibi wọ́n wà kọ́ là ń lọ yìí o wọn yìí láì fi sàhábà o Imam Málíkì sọ ọ́ yanjú onímọ̀ asbaha minan nasi gbogbo ẹnikẹ́ni tó bá tají nínú àwọn èèyàn tó dijọ́ kan wà fi qalbihi ghaydun ala ahadin min ashabi rasulillahi sallallahu alayhi wa sallam tó wá wo ọkàn rẹ̀ tó wá rí i pé ó ní kíni kọ́họ̀ sàbí ẹyọ kan nínú àwọn sàbí ànábì lọ́kàn Imamu Málíkì ní faqad asabatu hadhihi al-aya aya ọlọ́wọ́n ọba tó sọ́nù Kùránì ti bá wí aya wo ni muhammadun rasulullah walladhina ma'ahu ashidda'u 'ala al-kuffar aya tọ́lọ̀ ti yin àwọn sàbí ànábì àwọn tán tẹ̀lé lọ síbi Hudaybiyah Abubakar mbẹ́mbẹ́ Umaru mbẹ́mbẹ́ Uthmanu mbẹ́mbẹ́ Ali mbẹ́mbẹ́ àwọn sàbí ọgọ́rọ̀ 1000 almost 400 ni wọ́n tẹ̀lé lọ àwọn tọ́lọ́hun kì níjọ́ náà tó ní àwọn tó ń bẹ pẹ̀lú Muhammad yìí ashidda'u 'ala al-kuffar wọ́n lè má kèfèrí ruhama'u baynahum wọ́n láàánú ara wọn wọ́n nífẹ̀ẹ́ ara wọn tarahum ruk'an sujjada ẹ̀rí tó mọ kírun gbogbo ìgbà fọlọ́wọn ọmọ sinlọ́ọ̀ ni yabtaghuna fadlan minallahi wa ridwana ìyọ́nú ọlọ́run náà ní kí wọ́n bá ní àyà tó lọ́ngì Imam Málíkì ní àyà yẹn bá o wí gbogbo ìwọ tó bá jí tó bá rí pé àrífín àbálẹ́bù sàábì kan bẹ nínú ọkàn rẹ̀ kó bá jẹyọ kan péré. Al-Imam Abul Hasan al-Ash'ari tá a tún kílèmù pòun là ń tẹ̀lé nípasẹ̀ ìgbàgbọ́ ń pe nípasẹ̀ àdìọ́kàn wa o Abul Hasan al-Ash'ari làwọn bàbá wa ń tẹ̀lé Ash'ari ni wọ́n ọ ni wa yumsikuna amma shajara baynahum ọ sọ̀rọ̀ yìí káàkiri ọ sọ nínú ìbánà ọ sọ nínú àwọn tírà rẹ̀ tọ́pọ̀ ó ní ọ̀nà àwọn ẹni eré tán jó ń sún náà òun ni kẹ́ ẹ di ahọ́n yín mú lérí kí ló ṣẹlẹ̀ láàrin àwọn sàhábà wa yuqaddimuna Aba Bakr ọ tẹ̀síwájú nú ọ̀rọ̀ ó ní wọ́n mọ àwọn ẹni eré tó ti ṣáájú tóun fi àkídà wọn lọ́lẹ̀ fún gbogbo mùsùlùmí yìí òun ni pé Abubakar wọn mọ̀ ti síwájú pé òun làgbà sàbí òun là kọ́kọ́ tó yẹ lóye thumma Umar lẹ́yìn náà ẹni tọ́lọ́lá sì kejì ni Umar thumma Uthman kó tó wá kan Uthman thumma Aliyan ló wá kan Ali ridwanullahi alayhim ajma'in kọ́lọ̀ wọn bá yọ́nú sí gbogbo wọn. gbogbo ẹni tó bá kílèmù pàṣẹ àrílòun ìlànà rẹ̀ rè tó yẹ kọ́ wà gbogbo ẹni bá kílèmù màlìkíyà ìlànà rẹ̀ rè ọ̀rọ̀ mọ́ Málíkì ni ọ̀rọ̀ àwọn àyímọ̀ màlìkíyà pọ̀ lérí ẹ̀ tó ní ìdíkọ́tà sí ara wọn ọ̀rọ̀ àyímọ̀ Ṣàfi'íyà pọ̀ àti mọ́mù Ṣàfi'í fún ẹ̀ tó ní ìdíkọ́tà sí ara wọn Abu Hanifa àti gbogbo àwọn àfáà Hanafiya ò ní wọn kan sí pa ara wọn ẹnu kò àti Hanabila pẹ̀lú Imam Ahmad àti gbogbo àwọn Hanabila ẹnu mazahibul arba'a kò lérí ní tà ń sọ yìí ẹnu Maturidiyya àtàṣáyìnrà kò lérí tí à ń sọ yìí àtàwọn alul hadith Sheikh Abdul Qadir Jilani fẹ́ni bá kílèmù pé Qadiriyya lòun wàá wò nítorí àwọn tá a gbọ́ àwọn àfáà yìí la tẹ̀lé nípasẹ̀ òfin ẹ̀sìn pé fíkìwù wa bó la ṣàlùwàlá bó la ṣẹ̀sìn ẹ̀yin ẹnì so ká tẹ̀lé yín ká mọ̀ fìmọ́lẹ̀ yín rìnà ẹnu wọn kò kọ̀tà sí lérí pé àlébù sàábì kò gbọdọ̀ tẹnu wa jábọ́ ìtàn gbogbo tó ṣẹlẹ̀ lẹ́nu wọn ká mọ̀ dà sí i wọ́n ń pẹ́ àfi kẹ́kọ̀ọ́ ni kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ ni òkùnkùn ni ọlọ́mọdé àfọkùnkùn kẹ́kọ̀ọ́ kì í ṣe nǹkan rẹ̀ kì í sọ̀nà táwọn tí à ń tọrọ pé kọ́lọ̀ ń jẹ́ àjọ wọn kì í sọ̀nà tán rìn. Al-Imam wọ́n ti pè Abdul Qadir Jilani ń sọ nínú wúníà ó ní wa afdaluhum ahlul Hudaybiyah àwọn tó dáa jù nínú àwọn sàhábà òun làwọn tán wítínẹ́sì sulhul Hudaybiyah tá a sọ lẹ́ẹ̀kan ni pé 1400 wa afdaluhum ahlu Badr àmọ́ tá a bá tún wá àwọn wo ló dáa jù nínú àwọn tó dáa jù àwọn tó jagun Badr àwọn 313 ni àwọn ló dáa jù tá a bá tún wá àwọn tó dáa jù nínú àwọn tó dáa jù wa afdaluhum ahlu Daril Khayzuran àwọn tán máa ń lọ Darul Arqam nígbà tá Ànábì sí wà Mẹ́kà nígbà tí wọ́n ti lè gbé Islam jáde tán yọ ṣe àwọn 40 àwọn èèyàn ló dáa jù nínú àwọn sàhábà wa afdaluhum nígbà tí Imam Abdul Qadir Jilani tún tẹ̀síwájú ó sọ̀rọ̀ inú gúníà kí kálukú lọ yẹ̀ wò afdaluhum àwọn tó dáa jù nínú àwọn tá a tún sọ yìí náà al-ashara àwọn 10 tá Ànábì tọ́ka sí pé ẹ̀rọ àlìjẹ́nà Ọlọ́run ọba wọ̀ wa afdaluhum àwọn tó wá dáa jù nínú 10 yìí náà al-arba'a àwọn 4 tán joyè khalifa lẹ́yìn Ànábì wá ní wa afdaluhum nínú àwọn 4 ni Abubakar ẹni tó lọ́lá jù Abubakar thumma Umar ló wá kan Umar ó tó tẹ̀léra wọn ní pé thumma Ali lọ́kàn Ali thumma Uthman ọkàn Uthman thumma Ali ọkàn Ali
Sheikh Abdul Qadir Jilani ni Sheikh Ahmad Tijani radiyallahu ta'ala anhum ajma'in nínú Jawahirul Ma'ani ó sọ ó ní wà àwárídùl ìbùtọ́ọ̀lì alkharija àwọn nǹkan tí mọ́ bá ṣẹ́ ní jẹ́ ọlọ́mọ bá wá ń ṣe jẹ́ ìyẹn ni pé láàzìmí rí ojoojúmọ́ kùbúrà rẹ̀ gbogbo ọ̀sẹ̀ọ̀sẹ̀ in tó lè bà á jẹ́ látẹnu Sheikh Ahmad Tijani ó ní in kà wọ́n àwọn tí mọ́ bá ṣẹ́ jẹ́ ó ní wa kadhalika sabbu sahabati ridwanullahi alayhim kí n ò bú sàábé nínú tí bá ṣẹ́ jẹ́ ni ọlọ́mọ bá wá ń ṣe jẹ́ ọlọ́mọ bá wá ń ṣe jẹ́ ọlọ́mọ bá wá ń ṣe jẹ́ àwọn àfáà tá à ń fi lànà wọn mọ́ lọ́nà àwọn tá à ń fi lànà wọn rí kí ni personality ànábì tá a fẹ́ tẹ̀lé ẹ̀yin ẹ sún wa débẹ̀ ẹ̀yin ẹ gbé wa débẹ̀ ká máa tẹ̀lé yín ẹnu wọn tà sí lérí pé àrífín sàábì ò gbọdọ̀ tẹnu wa bọ́ o àdìọ́kàn burúkú ò gbọdọ̀ wà nú ọkàn wa sí àwọn sàhábà ànábì Imamu Ghazali wá sọ̀rọ̀ kan ọmọ fẹ́ fi kásẹ̀ gbogbo rẹ̀ ńlẹ̀ ó ní ẹ̀ẹ́làm kí kálukú ọlọ́mọ kọ́ dájú anna kitaballahi ipe tíra tọ́lọ̀ ń fi ránṣẹ́ sí wa ní al-Qur'an mustamilun ala thana'i ala al-muhajirin tẹ́ bá wọnú ẹ̀ bá níbẹ̀ ẹ̀yìn lọ́tún lọ́sì lérí àwọn tí wọ́n ṣe hijira wal ansar àtàwọn ansar tó receive wọn Madina àwọn sàábì ikọ̀ méjèèjì yẹn bá nínú al-Qur'an báwa náà ṣe kà á síwájú yìí rí bẹ́ẹ̀ watawataratil akhbaru bitazkiyati nabiyyi sallallahu alayhi wa sallam iyahum ma wá rí àdíṣì léríṣiríṣi tó ti di mutawatir ń pa nabi mọ́ yin àwọn sàhábà rẹ̀ ó wá sọ̀rọ̀ síwájú ó ní fayembaghi ń tọ́tọ́ an tastashiba hadha al-i'tiqada àdíọ́kàn yìí náà ní kọ́ ọmọ bá lọ fi haqqihim lérí tí ń bá ti ń jẹ́ sàábé wala tusi'u dhanna bihim mọ́rùn tó bá burú sí wọn o ń tọ́ bá lè rò sí bàbá rẹ̀ tó lè rò sí yá rẹ̀ mọ́rò sáwọn sàhábà nàbí fa aktharu ma yunqalu mukhtara'un ọ̀pọ̀lọpọ̀ ń tó rí táwọn onítàn kọ yẹn pé historical fact là ń kà jáde mukhtara'un wọ́n rọ̀ ni torí tí ìjà bá ṣẹlẹ̀ gbogbo ńlá ká ìmọ̀ tẹnu wọn rọ̀ yìí tí ìjà bá ti ṣẹlẹ̀ àkọ́kọ́ tí máa ń kọ́kọ́ kú ẹni tí máa ń kọ́kọ́ kú lójú ogun òdodo ni àkọ́kọ́ ẹni tí ó kọ́kọ́ kú tí ìjà bá ti bẹ̀rẹ̀ òdodo ni torí kó tó òdodo ọ̀rọ̀ bí kọ̀kíní kejì ọ̀rọ̀ ọmọ léyọ́ ọmọ dín irọ́ ọmọ wà ń bẹ̀ nítorí kálukú fẹ́ jàre ìjà tó wá ṣẹlẹ̀ tí ò ṣojú wa ẹni tó ṣojú gan lè mọ̀mọ́ pàtó kí ní ṣẹlẹ̀ kí làṣírí tí ń dìjà láàrin Ìránì àti Ísírẹ́lì ó lè mọ iye ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ láyé lénìí ká tó wá pé tí 1500 years bá gorí ẹ̀ ṣé ń gbà náà láwa investigate matter náà knowledge wo la fẹ́ ní tá a fi wá ní àrídájú tí mọ́lẹ̀ rí ó fi wá wà lọ́rùn pé tá a fi ní mọ́lẹ̀ ká fi dá sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ Imamu Ghazali tí ń sọ̀rọ̀ yìí òun ti jáde láyé nísìn almost 1000 years àbí kí n sọ pé almost 900 years ló ti jáde láyé òun wá ń sọ nígbà náà wípé mátà yẹn gan àwọn ò lè dá sí torí pé àwọn ò ní rìpọ́ọ̀tù tó dájú lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ tó tẹ kálukú lọ́wọ́ mukhtara'un bi ta'assubi kálukú hun nítorí kí ó lè favour position tó wà fi haqqihim fala asla lahu ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ò nípìlẹ̀ ìyẹn ṣe máa wá di mutashabihu mú kó jùmọ̀ kàmúlẹ̀ Olúwa sọ̀rọ̀ yẹn jùnú al-Qur'an ó yin àwọn sàhábà ṣe bá a sọ yí pé zọ̀níyù ṣùbútì àmọ́ dànù tó bá ti fi rí gbá Kùránì ó gba àwọn rìpọ́ọ̀tù tó wá tó pọ̀ tó àwọn sàábé gẹ́gẹ́ bí alábòsí gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀ sáàrí ipò ti gbá Kùránì lérí ni mọ́bdáwù tá ń lò ń bò mí yẹn kí lé tá lò ń bí canon debate ọlọ́mọdà wa ń ṣẹ́nu ọlọ́njẹ́ alátìbọ̀tán rí mo fẹ́ léyìí pé ara mi àti gbogbo kálukú sákìyèsí ní èmi èso mímọ́ o a bá ń wá notorious aláìmọ̀kan notorious jahil èmi ní ń jẹ́ bẹ́ẹ̀ àmẹ́yọ̀ kan tí Ọlọ́run ní ó yé mi ní pé ọ̀nà wo ló já síbi ìyọ́nú Ọlọ́run òun lèmi ń júwe fún gbogbo ẹni tí ìmọ́lẹ̀ Ọlọ́run bá ń bẹ nínú ọkàn rẹ̀ aqulu ma tasma'un wa astaghfirullaha li wa lakum wa li sa'iril muslimina min kulli dhanbin innahu huwal ghafurur rahim subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.